àṣírí Dr. Saheed Osupa òun ni mo máa tú nínú fídíò yìí. But first, let us listen to what these people said about Dr. Saheed Osupa. Pé ẹ kàn máa ń sọ̀rọ̀ ẹni ni ẹ ló morin kọ àgbákò èèyàn làwọn náà. Làlájì Saheed Osupa ṣe jẹ́ sí mi. Nígbà tá a fẹ́ ṣe olókìkí òru. Ok, nígbà tá a dé tá à ń ya olókìkí òru lọ, Alhaji Saheed Osupa yàtọ̀ sí pọ́n pé wọ́n fún wa lówó. Nígbà tá a fẹ́ ṣe launching, Alhaji wa pè mí. Wọ́n wà nínú mọ́tò. Wọ́n wá sọ̀rọ̀ kan fún mi. Ọ̀rọ̀ yẹn kẹ́ni unscripted mi ní sọ́mbí. Ọ̀rọ̀ láàrin èmi àti wọn àtọlọ́hun. Kí ni nǹkan náà? Ọ̀rọ̀ tó tóbi sí ìgbésí ayé mi. Tó bá sọ kíní yẹn fún wa bí àwọn aráalé lè learn. Mo kéèyàn máa ń learn. Ok. Mi mọ irú ojú tọ́lọ̀ fún wọn. Mi mọ irú ìrìn àjò wọn. Mi mọ bí wọ́n ti bọ́lọ̀ pàdé. Wọ́n wá sọ ọ̀rọ̀ kan tó máa jẹ́ kí ìrìn àjò mi lè ta. Kí ni ọ̀rọ̀ yẹn? Ó ṣe kí n tú ìgbésí ayé mi fún yín ta gbangba. Èmi ò get wọn right. Èmi tó bá sọ wọn pé rárá nílé wa kíníkan ní gbẹ́ni sọ̀rọ̀ tí mò ń sọ fún ẹ̀kọ́ nìyẹn. A ní nǹkan báyìí bí ìgbà tó yẹ pé ẹlẹ́dàá mi ó ṣe mí léèyàn. Mo fi ṣàpèjúwe. Mo wá wò wọn báyìí pé alhamdulillah. Like wọ́n mọ̀ pọ̀ mọ̀ ta ni ẹ tẹ́lẹ̀ but o ti wá change. Ok, bàbá àta làwọn àbí. Kí ni nǹkan tó sọ yẹn gangan náà yẹn ni. Thank you. Ṣé wàá rí n tán sọ yẹn? Ok. Wàláì similar sí nǹkan yẹn èrè àsálàtù sọ́njọ́ náà. Similar sí Alhaji Saheed Osupa sọ́njọ́ náà Atawẹ́wẹ́ pè mí njọ́ náà wọ́n sọ. Alhaji Sọ́láàdì Atawẹ́wẹ́. Wàláì alazim. Ok. So láti ìgbà tó ti wá sọ nǹkan yẹn mo wá ń ṣiṣẹ́ towards nǹkan yẹn Ọlọ́run wá ní kí nǹkan yẹn máa rí bọ́n ṣe sọ́njọ́ náà. So ṣé wọ́n wá ń ṣàgbákò èèyàn ẹ mọ̀ pé àwọn kan wà wọ́n ń ṣe èèyàn lásán. Àwọn èèyàn tó yẹ pé tó bá kàn wọ́n tọ́lọ̀ bá ní kẹjọ ní nǹkan papọ̀ wá ipá lágbàkò ni wọ́n. Àwọn àgbàkò pín sí méjì nílùú wa tó yẹ pé ọ̀sàgbákò eré lérè. Ẹ̀kùnrin tí àgbàkò sì ti ẹ̀yìn tẹ́yìn ń rò. Bí kéèyàn rìn ní abẹ́ bíríìjì. Abẹ́ bíríìjì bó sọ. Bó ṣe jẹ́ nìyẹn. Sọ̀rọ̀ lọ ní Olúfẹ́mọ family. Bàbá mi king of music. Alhaji King Saheed Osupa. Bàbá mi ẹni tí mo nífẹ̀ẹ́ wọn tí mo nífẹ̀ẹ́ ni wọ́n láti ilẹ̀. Even gan àtúpàdé ní Mọ́kà ní 2019. Àràfà kan náà lájọ ṣe ní 2019. Wọ́n dẹ̀ ṣàdúrà nígbà ìgbé lọ́kọ̀ ọkọ̀ báyìí lẹ́ o. Tó bá di nǹkan báyìí lọ́kọ̀ ọkọ̀ báyìí lẹ̀. Nínú ọ̀rọ̀ tó ń sọ ó ti ń ṣẹlẹ̀. Ìyẹn King Dr. Saheed Osupa àwítẹ́lẹ̀ tó ń sọ àsọtẹ́lẹ̀. Lọ o tí mo rí èèyàn tó jẹ o nǹkan báyìí ó ti ń ṣẹlẹ̀. So bàbá yẹn nínú orin tí máa ń gbọ́ ni mo love orin wọn gan láti ilẹ̀ mọ̀dẹ́ tí máa ń gbọ́ wọ́n ní àwọn kọrin kan gbà pé ẹ̀dẹ̀ lọ́rọ̀ ayé ọ̀rọ̀ ayé ẹ̀dẹ̀ lọ́rọ̀ ayé ẹ má jẹ́ ká fojú àbùkù ẹnìkan kan ní láyé o torí kò sẹ́ni tó lè túmọ̀ lẹ̀ tó máa mọ́la gbogbo lè kọ́ ní lẹ́sẹ̀ àyàdá aráyé lè kọ́ ní lẹ́sẹ̀ tó ju gbogbo lọ. Wọ́n ní torí gbà tí mò ń tiraka tí mò ń sọ́nà ní tètè ìgbà tí mò ń tira o tí mò ń sọ́nà ní gbogbo ọ̀nà rómi pín ọ̀rọ̀ ẹ̀gbọ́n tó dẹ̀ mi sọ nípa kan bí onígòkè federal lójú ẹ̀ ní wọ́n dẹ̀ lọ láti wádé. Ó ṣọlẹ̀ wọn tiraka wọ́n gbìyànjú wọ́n tíráì. Bàbá yẹn ló kọrin yẹn. Tòde náà ọjọ́ ìdẹ wọ́n gbìyànjú wọ́n tíráì. Ṣùgbọ́n lọ́hùn ló lẹ̀mí mi ẹni tí ó bá mọ̀ gbà tí màmá mi bí mi kò lè wá fọwọ́ sọ̀yà pé máa kú ní kékeré. Bùdá bó ṣe dókítà tó gbẹ̀mí màmí ìgbà tí ó bá mọ̀ dà tọ́lọ́hún ṣẹ̀dá mi kò lè wá fọwọ́ sọ̀yà pé máa kú ní kékeré. Wọ́n tún ní aṣíwájú wọ́n sáré kan máa padà sẹ́yìn èrò ẹ̀yìn wọ́n sáré kan lè tẹ̀síwájú ilé ayé gbogbo aláǹsáré àti ìlà ṣẹ́rí pé ẹni tí mo fẹ́ràn tẹ́ bá ní mọ̀ kọ́ ni wọ́n ìmọ̀ sí ìwé yẹn bí ìgbà téèyàn bá ń ṣe dictionary bàbá yẹn ẹni tí mo fẹ́ràn gan ni because kéèyàn rorí kéèyàn kọrin mo gbé fún bàbá yẹn so bàbá mi dáadáa ni gbogbo Olúfẹ́mọ family Ọ̀gánlá family we are one nǹkan kan náà ni wá so kò ṣe pé wọn ò fi súpà àtẹkù tán pátápátá náà fi lẹ̀ wá papọ̀ kò lè síjà. Èèyàn ni Saheed. Oh my God. Èèyàn ni King Dr. Saheed Osupa. Mo ní mi ò lágbára ẹ̀ aṣá sọ mi fẹ́ sọ iye tí wọ́n padà ṣá gbà lọ́wọ́ mi nígbà tí mo wá sọ pé iye báyìí la fẹ́ fún yín
àtún wá ṣe tán àtún wá ń lọ wọ́n tún wá mú lájì ní owó yẹn pé ká lọ fi ṣòwò mọ́tò ká lọ fi ṣòwò mọ́tò mo tún ń wúra báyìí pé ṣé ní dẹ́ máa wáṣà níbo tí ní ká máa lọ fi owó ṣòwò mọ́tò yìí ṣé kí mo ti ń náwó sí igbá àtù ó bá gbé pé kí ni tájú sórí ọ̀hún náà ń bá kọ́ wá ní olùkọ́tì ni kòtì àbí olùpọ̀tì ni àbí olùkíní kan ni ṣé ẹ mọ̀ a dẹ̀ máa ń hun ọ̀rọ̀ náà ni àwọn onífíìmù kan ló ń ṣàánú wa ni ọba dá lóòótọ́ ni máa mú ba a ṣe kó tó jẹ o kẹfì ṣiṣẹ́ kẹ máa wọ́ bẹ́ẹ̀ ni òun ní gbèsè eré o gbèsè eré Táíwò Òbíkúnlé náà máa ń lò tí wọ́n bá ti rí Saheed mo ní sórí ti bàjẹ́ nìyẹn gbogbo mo ṣáà papọ̀ mi pọ̀ nígbà tó dijọ́ yẹn mo bá pètì mo bá rí ọba orin lóòótọ́ mo ní ọ̀rọ̀ yá ìfẹ́ ṣẹ mọ́ mi lára ẹ pè wọ́n fẹ́ ṣẹ mọ́ mi lára màá gbé ní mo fẹ́ ṣe at the end of the day mo ṣáà gba kámú lọ́tún lọ́sì mo ṣáà fọkàn ọkàn kan tẹ̀ ẹ́ pé ó máa wá ó máa yẹ kíní kan ìbàdàn kan di stage kan ọmọ tí mo tún meet mọ́ wọn mo tún pọ̀ ọmọ ẹ títí gbogbo ẹ náà ṣáà ń yí ó yí ni a ṣáà ń ya àwọn nǹkan mi lọ ọkàn mi ò balẹ̀ ó kàn tó stage kan ni mo wá rò pé mákẹ́tà àtàrà tó ní fíìmù náà ó wà location pẹ̀lú mi máa wí kí ni mo lè ṣe mo wá pẹ́ nìyẹn ó ní kí n jẹ́ ká pe mi fẹ́ dárúkọ actor yẹn ó ní kí n jẹ́ ká pe ní kó wá play role yẹn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn that is ìjọ́ kejì kí ló fà á ni pé ìjọ́ kejì ni o mo ṣe pé wọ́n dé bí mo ṣe pẹ́ nìyẹn ìjọ́ kejì pé kó wá bá wa ṣe káràkítà yẹn bó kàn gbọ́ tí kò wọlé ni hello Alhaji mọ̀ mo bọ̀ o máa ṣiṣẹ́ yẹn mo bọ̀ máa ọ̀rẹ́ mo bọ̀ jàkí ló pè gangan fúnra wọn. fúnra mo bọ̀ ẹni tí mo dẹ̀ pé tí bí ó ti dé ó jí dé ni kò dẹ̀ béèrè owó lọ́wọ́ mi tó fi dé dẹ̀ máa ń béèrè owó gan tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ló nífẹ̀ẹ́ sówó ó wá pé kó ń bọ̀ mo ní ó ń bọ̀ kẹ̀ mo wá ń sá fún tèmi yẹn pé kó máa rí mi pé at the end of the day bí mo ṣe kó sínú mọ́tò àdémi kan ni mo wá lọ dúró dé wọ̀n ní kọ́ bá pẹ́. ẹ̀ ń dóde kíngí. yes ọ̀nà máa dé àwọn bọ̀ kíní kan ìgbà tó yá mo kàn gbọ́ tí òun àti ọmọlédè yìí tí mò ń rántí wọn yẹn ọwọ́ ọjọ́ sọ̀rọ̀ ni mo fẹ́ lágbà ló mọ̀ kí ni kò ń dà ó dàpọ̀ tí ń bọ̀ o mo ṣáà dúró síbẹ̀ yẹn tó dé báyìí ó kàn yàtọ̀ náà abúlé yẹn ló bá ń lọ bóyá ń lọ báyìí má tẹ̀lé báwọn ọmọ táṣe gbọ́kadà nìyẹn kọ́ ló ń fi ọ̀run kẹ́ wọ́n fi Àfọlábí wọ́n fi sọ pé ọba ò lè wá pé òun ti gbaṣẹ́ mi ó ti ń bọ̀ ẹ ṣá máa bọ̀ ọ̀gbẹ́ni at the end of the day bọ́lọ́kadà àwọn ọlọ́kadà ṣe ń lọ bó ṣe pè mí nìyẹn ẹ̀lò ṣé wọ́n sọ pé mo sọ fún àwọn pé mo ń bọ̀ ni kí ni kò mọ̀ ní àmì sọ bẹ́ẹ̀ máa yí padà o mo ṣáà tún bẹ̀rẹ̀ sí ní ibẹ̀ mo ṣáà tún ṣe ìyàwó náà abúlé mi ìgbà tó ní jagun lábílẹ̀ bọ̀ bí mo ṣe ń bọ̀ yẹn mo ti sọ fún àwọn dìrẹ́tọ̀ pé ẹ jọ o the end la kọ́kọ́ fẹ́ yà o kí gbogbo òlù máa wọṣọ gbogbo òlù pátápátá àtọba àti joyè the end tó ti ń tọ́nù tó ti di eméje yẹn kọ́ máa wọ costume wọ́n ti wọ costume lẹ̀ ọwọ́ tá a máa dé location gbà báyìí tó tí wọ́n ń kí àwọn èèyàn àwọn ìyá kan wá jẹ́ pàdé ẹ̀yẹ kínní kan ọ̀hún tilẹ̀ tí mo bá náwó ni ó kọ́ fáwọn ìyá yẹn lówó àtúbọ̀ sí àwọn kan tó fẹ́ máa jó mọ́ ni ó wá jó mi ni mo bẹ̀rẹ̀ sí fáwọn yẹn lóhùn ni bí ọba ṣáà ṣe wọṣọ ni akọ ya sí yẹn tán aláìgàn rí pé nǹkan tó ń wá ṣe ń bì báyìí abatún ya sí kejì aya kẹta o báyìí fẹ́ gbẹ́nu lékẹrin báyìí bójú ṣe bẹ̀rẹ̀ ni ó dẹ̀ fẹ́ ya 23 cents gbèsè bójú ṣe bẹ̀rẹ̀ ni yẹn mo wá gbé mo ti rò jẹ́ mẹ́sùrù àti wá o tèmi ní success ó yẹ kán jọ ṣiṣẹ́ ni ìyẹn ti ya àwọn ọba kan tí ó ti lọ bójú ṣe bẹ̀rẹ̀ ni mo wá gbé ó ti ẹ̀ dá báyìí wọ́n á sọ fún yàrá pé ṣe bó ti wá wọ́n ti dé pé mo fẹ́ pe Saheed torí àwọn èèyàn pè mí láti Abẹ́òkúta pé ẹ wọ́n lè fẹ́ ṣe bẹ́ẹ̀ ẹ fẹ́ pe Saheed ẹ̀yin náà fẹ́ ṣe kinní kan mo ní Ọlọ́run tí mò ń sìn àti pé bẹ́ẹ̀ ni ṣe bá mi sọ̀rọ̀ mo rí pé ó nífẹ̀ẹ́ mi ó dẹ̀ láìkì mi ó máa wá ṣe nǹkan tí mo fẹ́. sẹ́rí Òṣùpá àkàndá Ọlọ́run ni. so tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa artistic dexterity wípé kí actor bọ́ sórí set kí wọ́n deliver King Dr. Saheed Òṣùpá máa act down level yẹn bẹ́ẹ̀ ṣe wá sọ àwọn ọ̀tàn yẹn sí mo wá rí pé ókè wọ́n wá sí mẹ́ran wá darapọ̀ mọ́. bẹ́ẹ̀ ni ó mọ sẹ́yìn ni ó kọ ó sì mọ̀ kì í ṣe pé orin nìkan ó kọ ó mọ̀ pé tíátà yìí o kò ṣe àwọn tó lè kó fèsì àbìtàkẹ́ wọ́n jọ kú ni. no wonder. gbàdé lálùdé wọ́n jọ kú ni. no wonder torí àwọn fíìmù wọn kan tá ti wò mo rí pé wọ́n fèsì
Ibrahim Chatta nínú àwọn fíìmù kan wọ́n fèsì orí wọ́n ti. ó lè pọ̀ for 3 hours. Àṣé wọ́n kọ gangan ni kò kí n jẹ́ pé bí wọ́n kà á script yẹn wọ́n gba training. ẹ̀bùn ni o. Oh yeah. nínú alákọ̀ọ́lá nǹkan bìkan bẹ tó kọjú sí mi má pọ̀fọ̀ sí mi pọ̀fọ̀. Kí ló ṣẹlẹ̀ lórí sẹ́ẹ̀tì yẹn sà? ayé èèyàn mọ̀ dáa eré lọ́pọ̀ mi pẹ̀lú ẹ̀pọ̀ ló bá kojú ọ̀fọ̀ sí mo ní wá ògúntàdé tèmi ò lóògùn ṣùgbọ́n gidi mo ní o èmi lè fàdá bí ọ lórí sọ́gbó o lọ́wọ́ ní kébì náà má bẹ̀rù lórí wọn náà má pọ̀fọ̀ níbi apárí ẹ̀ sí. inú mi dùn gidi gan pé kí Saheed Òṣùpá lélẹ̀ ló ń bá mi sùn mo tún pè pé mo tún láòdẹ ọmọ mi yóò dáa fún orí mi kọ́kọ́ ẹ̀pọ̀ mi gbára báyìí gbàgbà lẹ́ẹ̀mejì. Now shout out to Dr. King Saheed Osupa for all you do. mo fẹ́ ṣe 45 years on stage Òṣùpá ló fẹ́ play fún mi àti mọ́jọ́ ó kù ijọ́ kẹjọ tá a máa ṣe show yẹn ní wife mi late yan yínníyínní kẹ́ni sèmi àti fún Òṣùpá ní date àti fún ní part payment sóńgbà tó wá resident yẹn níjọ́ tá a wá fẹ́ ṣe show yẹn padà mi ṣe ó wá kọrin kan pé adé àjíbóyè mi àgbà òṣèré ta ni o mọ bí Gabas àgbòṣèré tíátà tó máa ń ṣeré olóògùn gúdúgúdú bàbá ko action ni òṣèlú gọ̀ǹgọ̀ tán jọ ọbẹ̀ ògùn àbáṣì olóògùn kàlẹ́rì yẹn olùpẹ̀ wa sọ pé mọ̀súnmọ́ mi olóògùn ní bàbá rẹ̀ mọ̀súnmọ́ mi. King Dr. Saheed Òṣùpá a máa ṣiṣẹ́ ṣùgbọ́n tí King Dr. Saheed Òṣùpá tó bá níyàn fẹ́ràn yàn 100 wọ́n jẹ́ ṣì dáadáa fún mi gan. Kí ni working experience yín pẹ̀lú wọn? ẹ ṣe Saheed Òṣùpá wọ́n ní àwọn àyè kan tó gbà tó fi ṣe dáadáa fún mi. ẹ ṣàlàyé fún ẹ ṣe wọn. ìgbà tí mo fẹ́ ṣe first launch in album mo lọ bá wọn. Ẹ ti record ẹ wá fẹ́ launch album yẹn. mo lọ bá wọn wọ́n ní ṣùgbọ́n pé àwọn nìkan kan làwọn máa wá sí ṣùgbọ́n gan pé kí ni mo ní mo ní 100,000 wọ́n ní ó dà kò fáwọn bá lò. ṣé mo nǹkan tí bàbá yẹn ṣe. Kí ló ń ṣe? ṣó wa kú ọ bí ọjọ́ mẹ́rin wọ́n kọ̀ pé nípa asis máa wọrí wọ́n gba iṣẹ́ o owó tí mo gbà lọ́wọ́ yẹn òní máa fi fẹ́ gba iṣẹ́ bọ̀ wọ́n máa kó iṣẹ́ wa. Is a lie. 100,000 jẹ́ gba iṣẹ́ èmi tí mo ṣe ń wá 150 ní bẹ́ẹ̀ fi gba iṣẹ́ tó fẹ́ lò. Wow. tó kó iṣẹ́ wa wọ́n bẹ̀rẹ̀ ṣó látago 3 wọ́n parí ṣó ní after 10 lálẹ́ ń béèrè lọ́wọ́ mi pé asis báwo. ọba Oh God. mo wá nígboro tí mo kí ló ń hápùn àpapọ̀ mọ̀ pọ̀pẹ́ oníbòjì ìgbà tí gbàgbà tó wà dẹ́kun kedere ọmọdé táwọn lọ ń jẹ lódórí wa. Now báwo ni ẹ ṣe dream big tó fi di pé ẹ wá rí opportunity àti feature King Dr. Saheed Òṣùpá? Báwo ni experience ṣe lọ nínú studio? bàtà lọ bá wọn lé lẹ́kọ̀ọ́ wọ́n kàn sọ̀sọ̀ lè ṣe àná òyìnbó kan ní ká máa kọrin ká máa kọ́kọ́rọ́ sáré nǹkan gbẹ̀dú ti ṣẹlẹ̀ kọ̀yọ̀pá dé mi kò dé tó bá sọ pa àwọn wa ó yá já sí pọ́nmọ́ yá pàṣẹ Saheed Òṣùpá with the high voice to navigate the show tó máa lajú láti ojú oorun wọ́n ti ẹ̀ sọ ọkàn díjú ni wọ́n lálálálálálá ó lálálálálálá lálálálálálá èyí tó ní lálálálá ọkọ̀ gbé báyìí ni kò ti dé bí mo ṣe ń dé o Òṣùpá sàbò pé ẹni yìí ṣé kìí ṣe pé wọ́n bu orin sẹ́yìn látẹ̀yẹ̀ ọ̀gọ́ lọ́dà mo dé bí mo ṣe ń dé Òṣùpá Saheed ẹ ti mọ̀ mi tẹ́lẹ̀ wọ́n rò pé ibo ló ti lọ mú orin mo wá ń wo ẹgbẹ́ wọn pé ṣé kìí ṣe pé èèyàn kan wá gbé gba orin sẹ́gbẹ̀ẹ́ tí wọ́n gbé gba orin sẹ́gbẹ̀ẹ́ ní ìjà kí ló dé tó yá ó kàn dára yóò kàn sọ pé ìbílíkì kọ̀bílíkì mo kàn lè gbọ́ tọ́lẹ̀ mi ìbílíkì kọ̀bílíkì kìbílíkì kọ̀bílíkì ṣáàbílíkì ó ní pé mi kì í rọ̀ ṣá àdìgbò ní mọ́tò di studio tipẹ́pẹ́ tí bàbá jí máìkì mú báyìí mo ti dé bí mo ṣe ń dé o studio blow ni pé pẹ̀lú adéla kó gbà yẹn ọtún wọ́n tó wá is getting ready better get steady I will make it busy àwọn agbóhùn pé aago nígbà bí o àbá abẹ́fọ́ iṣẹ́ lè ṣe táwọn ṣe wọlé nìyẹn lẹ́nu ìwọlé pé ọmọ ibi like that you wanna die you fit to touch the sky hey show me what you got tonight cause my papa no go fit wait tonight without touching you take a mama give you I wan feel you high boys today aso side of papa dey aso even though you fit dey be police ro papa náà tún wò pé ọmọ mi Jimmy wàá ṣe eré orí ẹwà bẹ́ẹ̀ bàbá tún wọlé ọmọ wa báwo ló ṣe lọ kí ló sọ kí ló bá dé o ṣáà rí bí ṣe péré tàbí sọ pé jíjí sọ pé wọn lọ sọ pé ó ti dáadé kíngí kẹgẹkẹgẹ mo tún wò pé Now gbogbo wa la ti gbọ́ nǹkan tí àwọn èèyàn sọ nípa King Dr. Saheed Òṣùpá
Now, that is not the reason why I am making this video. See, I saw that video of King Saheed Osupa at Q Dot's concert. Mo wá rí bí Q Dot ṣe ń kí King Saheed Osupa. In return, ìgbà tí Saheed Osupa, ìgbà tí Dr. Saheed Osupa máa kí Q Dot padà, ẹ máa rí pé ó dà pé wọ́n tẹ̀ kí Q Dot. Mo wá wò pé how can somebody be this big? Like, King Saheed Osupa is one of the biggest musicians in this country. And he is still very humble. Because in this our society, once you are big, we have seen a lot of celebrities that once they become big, wọn kì í really ní respect him. Wọ́n máa wò pé kí ni ó kéré sí mi, ilé kéré sí mi, tọ̀hún yẹn kéré sí mi, èmi àti àsínú set now, èmi mò ń trendy now. You don't get. Ọkàn máa gbé àwọn ìwà àgbéraga máa gbé wọn wù, ó máa gbé wọn wọ̀. But in the case of King Saheed Osupa, ẹ máa rí pé he's such a very humble soul, very loving. Then nǹkan tó máa wá amaze mi nínú ọ̀rọ̀ King Saheed Osupa gangan ni pé if you check out his story, his humble beginning, ẹ máa rí pé nígbà tí wọ́n drop first album wọn, even nígbà yẹn Fuji Fa Disco, the second album, the third album, kò kí n ṣe pé bóyá first album wọn yẹn kò kí n ṣe pé bóyá ó hit bẹ́ẹ̀ yẹn. You don't get. We have seen a lot of Fuji musicians that the first album wọ́n blow bẹ́ẹ̀ ni gbàgbà everywhere burst. That was not the case of King Dr. Saheed Osupa láti bẹ̀rẹ̀. But he kept on pushing. Ẹ máa rí pé wọn ò relent. He didn't relent. He was just there, putting in so much work. Gbogbo àwọn albums wọn yẹn, lyrically loaded làwọn albums yẹn. Now, but tó wá ti di pé King Saheed Osupa wọ́n ti wá di one of the hottest Nigerian musicians right now. Still no, wọ́n ṣe humble. Nǹkan tó amaze mi gangan nínú ọ̀rọ̀ wọn nìyẹn, because kò easy láti rí èèyàn tó ti achieve that big, tó ti wá wà humble that much. Gbogbo àwọn tó ti ṣẹ̀ wọn, gbogbo àwọn tó yẹ pé wọ́n ti jọ ní ìjà nígbà kan, ẹ máa rí pé gbogbo everybody wọn ní King Dr. Saheed Osupa ń bá ṣe. Wọ́n bá wọn ṣe lásán, wọ́n tún tẹ́bá tún àwọn onífújì kékèké tó jẹ́ pé wọ́n tiẹ̀ tó Kingi máa tún pọ́n wọn lé. Kingi máa pọ́n everybody lé. Almost everybody tí mo ti bá sọ̀rọ̀ lórí unscripted with Jeff Owólẹ́wà, ẹ máa rí pé gbogbo wọn ló máa ń ní one or two things láti sọ nípa King Saheed Osupa. Ó máa ń yà mí lẹ́nu. Tẹ́bá bí eléyìí ọ̀rọ̀ tó máa sọ, tẹ́bá bí ẹ̀nà ọ̀rọ̀ tó máa sọ, ọ̀rọ̀ dáadáa máa ń pé báwo lè wọ́n ṣe, how can someone be this nice? How can someone be this good to everybody? Ó ń jẹ́ nǹkan tó máa ń amaze me. It's just telling us one thing. Ọmọ yẹn sọ pé gbogbo trajectory King Saheed Osupa, gbogbo ìgbésẹ̀ wọn, gbogbo ìṣesí wọn, ó wà inspiring. Yes, fún nǹkan tó bá fẹ́ ṣe dáadáa, kò kí n ṣe gbogbo ẹni tó bá bá já. See, King Saheed Osupa ṣe realize kìíní kan pé a lè bára wa jà at a point in time. But kò kí n ṣe pé bóyá torí pé à ń bára wa jà káwa máa rókúrò ra wa, or you don't get. Gbogbo àwọn tí wọ́n tán ti jọ ní ìjà in the past, everybody wọn lọ́jọ́ ń rò lóṣì. Ó ń jẹ́ nǹkan tó máa dẹ́ntẹ́ bá rí pé ẹ máa rí pé inú wọn mọ́ sí everybody. Wọ́n dẹ̀ máa ń support everybody. These are the things, these are the factors tí mo try láti factor in nínú discussion yìí. Ó ń jẹ́ nǹkan tó ń yà mí lẹ́nu. God bless you, King Dr. Saheed Osupa, for all you do, for all your support. Gbogbo ẹ̀ là ń rí pátápátá. Ògo yín tó ń tanná kò ní wọ́kùnkùn lágbára Ọlọ́run. Jeff Owólẹ́wà is my name. I'll see you on the other side. Please subscribe to my YouTube channel and press the notification button.